tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn jákèjádò àgbáyé o. pápá jìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó gbóná lálálá. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. àwa la ní ìjìnlẹ̀ ọlọ́run ló fi rán wa. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Tùǹgbà FM 100.9. tẹ́tí sí ìjìnlẹ̀ inú. tó nínú ọlọ́wọ́n bá mi wà láàyè mi wá ìjìnlẹ̀ fẹ́ tó fara tìbí òkè ọba àkọ́kọ́ ọlọ́wọ́n bá mi tó lé téńté lórí àṣẹ tí o lè ṣe ọba tí ó kù lẹ́yìn gbogbo ìṣẹ̀dá lókè pẹ̀ láyé ọlọ́wọ́n bá mi tó gba gbogbo alálejò lóde ayé ọlọ́wọ́n bá tí ó tún sí gbogbo àlejò kú lókè pẹ̀ ìbà lónìí o adẹ́dà ṣẹ̀dá ọba tí ò ní wàjà aláàfin kan rìn kẹsì onípò láéláé olórúkọ àjẹdógbó ìbà adẹ́dà ṣẹ̀dá ọba tí ẹ̀dá ayé kan ò lè fẹ́ tí gbọ́ pé wàjà láyé ọba tí ò ní wàjà ọba tí kì í ṣojo tí kì í ṣòjòjò ọba tí kì í ṣàìsàn ọba tí ò ní re ilé ìwòsàn bíi titi wa ọlọ́wọ́n ọba mi tí kì í ròde afẹ́ tó wà níbi gbogbo ìbà lónìí fún gbogbo ọba tí gbogbo ahọ́n pè ní gbogbo ìgbà tí sì ń jẹ́ wa lẹ́ẹ̀kan náà adẹ́dà ṣẹ̀dá tí gbogbo ayé ń fi oríṣiríṣi èdè pè tí sì ń gbọ́ ọlọ́wọ́n ọba tẹ́dà ayé kan ò ṣe ògbúfọ́ rẹ̀ ọlọ́wọ́n tó gbọ́ gbogbo ohun tí ayé ń sọ ohun tá à ń finú rò ìdùà ó lè sọ ọ́ ohun tí ó ṣẹlẹ̀ lọ́la ọlọ́run ìwọ náà ló tó sọ ọ́ nítorí pé gbogbo ohun tó ṣẹlẹ̀ lánàá pátá náà ló ti jẹ́ òdi mímọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀dá ọlọ́run bẹ́ẹ̀ náà sì rí gbogbo ènìyàn jù tẹ́dà orin lónìí ó tún ti mọ òpin láti ìbẹ̀rẹ̀ ìbà lónìí ọba tó tó karùn orí wa iye jálá itọ́ tó ní kálukú ti lò nígbà tá a ti délé ayé ọlọ́run ọba mi ò mọ̀ lè sọ ò iye omi àtẹ̀jẹ̀ tí ń bẹ lára ẹnì kọ̀ọ̀kan wà wọ́n nìkan ló gán ní ẹ̀ ló sì rí o àní ìwọ ló gán ní afẹ́fẹ́ ló gán ní òru ìbà adẹ́dà ṣẹ̀dá alálùgbò sánmọ̀ títí láyé láàmú dúpẹ́ orí o tó o ṣe àná adúpẹ́ tòní agbápá ipá ṣe gbé agbẹ́sẹ̀ ẹsẹ̀ sì ṣe gbé báyìí a sọ̀rọ̀ báyìí lókun àwọn bá tuntun làwọn sọ pé ká sọ pé ẹ ṣeun sáà ẹlẹ́dàá tiwa iṣu nbẹ ẹlẹ́bí odi bùkátà fagbẹ́ òkú kan tájú bó di bùkátà fúnìyàn àgbàdo tọ̀dọ̀ mọ̀dó bá di bùkátà fẹ́lẹ́kọ́ ọmọdélé ayé mo di bùkátà ọlọ́run ọlá kì í tán adégòkè lórúkọ ti tèmi according to kádàrá ẹyẹ mi ò fapá kan fò. bẹ́ẹ̀ ni a máa kojú mọ́ oníbi yóò jábá ti náà fani láti máa gbọ́kọ́ ní túngbà 100.9 FM òní ti ṣe ọjọ́ kẹtàlélógún lágbọ́dọ̀ ń bá ìdùn rẹ̀ ojúmọ́ tó máa lónìí ojúmọ́ ló máa jẹ́ fún wa láṣẹ Èdùmàrè ẹ káàbọ̀ sábàlá àkọ́kọ́ jìnlẹ̀ inú ìwé ìròyìn Ọláyẹmí Àkànní ńlórúkọ tèmi. Ọláyẹmí Àkànní o kátà ọlọ́run àkọ́dé tùkádà ìrìn àjò bẹ̀rẹ̀ lónìí rèé o ọlọ́wọ́n bá mi ní tiwa lẹ́yìn ọkàn òjò kan wọn ìwé ìròyìn látúnkódé níbi bàláàrọ̀ ti tòní nínú ìwé ìròyìn Vanguard àkọlé kan gàdàgbàgàdàgbèrè o jẹjẹ mọ̀ pé lórí ọ̀rọ̀ gbogbo ìgbésẹ̀ tí wọ́n ń gbé lórí ọ̀rọ̀ ìwé àbádòfin tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà orí àtúnṣe àti àtúntò rẹ̀ tí wọ́n wà pẹ̀lú àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àgbà ààrẹ Muhammadu Buhari tí wọ́n ń tutọ́ lera wọn lójú wọn ń jẹ́ kó di mímọ̀ nínú ìwé ìròyìn láàárọ̀ pé àní ààrẹ Muhammadu Buhari wọ́n sọ orílẹ̀-èdè yìí di kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n sọ orílẹ̀-èdè yìí di ẹṣin ńṣe ni wọ́n gùn wá gàràgàrà àwọn wo ló sọ bẹ́ẹ̀ ẹ má yí kúrò ní tùǹgbà o. inú ìwé ìròyìn PM News tó jáde lówùúrọ̀ ọ̀tún ní bùkátà ọlọ́run ibẹ̀ mo ti máa bẹ̀rẹ̀ àjò tèmi ìpínlẹ̀ Èkó mú gbà lọ níbi tí àwọn àjọ tó ń darí pẹ̀lú oríṣi àjàkálẹ̀ àrùn lórílẹ̀‐èdè Nàìjíríà tó di mọ̀ wípé ẹ̀yin ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà tí mélòó tó bá jẹ́ lóòótọ́ lè fi ń gbọ́ràn àjàkálẹ̀ àrùn COVID-19 ó máa tuntun gbilẹ̀ yá ní pàtàkì jùlọ ní ìpínlẹ̀ Èkó ẹ mú gẹ́gẹ́ bí ojúṣe yín láti dènà rẹ̀. Ọláyẹmí Àkànní bùkátà ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ kúkú níjọba lọ́la ọlọ́run ọba òṣèlú wọ́n ròyìn Vanguard náà nìròyìn tó wà láàárọ̀ tìtò níbi tí wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ pé lórí àdójúkọ ti ìpèníjà ìṣẹ́ṣẹ́gẹsẹ̀gẹ ètò ọ̀rọ̀ ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà ìjọba orílẹ̀‐èdè kan màrẹ́ o Danish ni wọ́n ń pè orúkọ rẹ̀ o níbi tí wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ pé ẹ wò ó ẹ gbìyànjú láti kọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò ní pàtàkì jùlọ àwọn àjọ tó ń rí sí ọ̀rọ̀ wíwọlé jíjáde orílẹ̀‐èdè Nàìjíríà ẹ fi ìmọ̀ tó gbòòrò tẹ́ ẹ ní láwùjẹ tẹ́ ẹ ní látàrí ni ẹ fi kọ́ wọn nípa tó ní ṣe pẹ̀lú ẹnu bodè orílẹ̀‐èdè yìí lórí ìwọlé àti ìjáde ẹ pè wọ́n sájọ ìrònú ẹ pè wọ́n sákíyèsí nítorí ọ̀rọ̀ ètò ààbò ni o Nàìjíríà orílẹ̀‐èdè yìí sẹ́ẹ̀ ètò ààbò wa a gbọ́dọ̀ fọyọ̀ bọ̀kẹ́ mu. bùkátà ọlọ́run nínú ìwé ìròyìn Vanguard mo tún dákọ̀ rí ìròyìn yìí níbi tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti ń sọ di mímọ̀ wípé ẹ wò ó lé ní mílíọ̀nù kan abẹ́rẹ́ àjẹsára AstraZeneca táwọn ti bàjẹ́ ilé ìtújẹ́ pé ó wà lára ẹ̀ tó fún orílẹ̀-èdè Nàìjíríà pé wo ẹ fi kojú àjàkálẹ̀ àrùn COVID-19 wọ́n ní mílíọ̀nù kan lé ẹ̀ làwọn ti bàjẹ́ látàrí pé kí ni
ọjọ́ ti lọ lórí wọn. ọlọ́run mẹ́kàn ni o bùkátà ọlọ́run ọdún pàtàkì lára àwọn ìròyìn tó ń bẹ níwájú mi gẹ́gẹ́ bí àkọlé láàárọ̀ ti tòní tó rẹ̀ o nínú ìwé ìròyìn Vanguard náà ni alágbẹ̀dẹ tó lulẹ̀ lójú kan náà mi wà ń bẹ̀ ni níbi tí wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ pé ẹ wò ó ìjọba orílẹ̀-èdè Nàìjíríà o gbogbo ẹ̀yin aláṣẹ gbogbo ẹ̀yin gómìnà pátápátá tọrọ kàn pátá o kì bá dáa kẹ́ ẹ ṣíjú àánú wo ọ̀rọ̀ nípa ètò ìdìbò abẹ́lé gbangba làṣántà tá a mọ̀ sí direct primary ẹjẹ́ àgbà tiẹ̀ náà ro kí ló dé ẹ fàyè gbà lórílẹ̀‐èdè yìí ẹ tiẹ̀ já dánwò náà tí ó bá ṣe wá láǹfààní àyíjú gba bòmí. bùkátà ọlọ́run o inú ìròyìn Guardian tó jáde lówùúrọ̀ tòní bẹ̀mọ́tòrò kò rí ìròyìn yìí ìpínlẹ̀ Ondo ló gbé mi lọ o níbi tí gómìnà Akérèdọ́lù ti rọ gbogbo àwọn àjọ ilé ẹ̀kọ́ gíga fáfitì lọ́lọ́kọ̀ òjọ̀kan ní pàtàkì jùlọ àwọn alákòóso ilé ẹ̀kọ́ pé ẹ wo ẹ túbọ̀ rí dájú wípé ẹgùn lé iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ láti fi yanjú ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ tó kọjá àwùjọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Faguwa sọ̀rọ̀ kan ó ní fàyà da ìṣòro òní kó bá lè jọrọ̀ bó dọ̀la o better pay the price now and be enjoying later rather than be enjoying now then now be paying the price later. jẹ́jẹ́ mọ̀ pé nínú ìròyìn Guardian láàárọ̀ ti tòní lórí ọ̀rọ̀ ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ìdìbò orílẹ̀-èdè wa Nàìjíríà àgbéyẹ̀wò nípa ọ̀rọ̀ àbádòfin tó jẹ́ pé ó di yànnàyànnà láàárín ààrẹ àtàwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin jẹ́jẹ́ mọ̀ pé àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àgbà wọn dúró tán wọ́n ní sẹ́ẹ̀rì ọlùdé tó yẹ káwọn ó ní ìsinmi tó yẹ káwọn ó ní lẹ́nu iṣẹ́ ní pàtàkì lọ lásìkò pọ̀pọ̀ ṣìṣìn ọdún kérésìmesì àti ti ìgbìmúradílẹ̀ ọdún tuntun yìí gbogbo ẹ̀tọ́ tó yẹ káwọn gbà wọn náà wọn fi rúbọ àwọn ò ṣetán láti lọ fún ìsinmi kankan àwọn ò ṣetán láti gba nǹkan kan báyìí sẹ́ẹ̀ àbẹ́ẹ̀ làwọn ò ṣetán láti tọwọ́ bọ ìwé láti lè jẹ́ kí ààrẹ Muhammadu Buhari mọ̀ wípé sẹ́ẹ̀ ìgbésẹ̀ tí wọ́n ń gbé yóò lẹ́yìn fún orílẹ̀-èdè Nàìjíríà. bùkátà ọlọ́run o fẹ́lẹ́ ìwéèrè The Nation tó jáde lówùúrọ̀ tòní mo tún látẹ̀ síta ìròyìn yìí níbi tí ìjọba ìpínlẹ̀ Èkó ti gbé gbàjarè kéde rẹ̀ síta wípé wò ó kò sí abẹ́rẹ́ àjẹsára Modina vaccine mọ́ o kò sí lákàtà ọmọ ní ìpínlẹ̀ Èkó táwọn sọ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ lákàtà sí gbọ̀nyìn ṣùgbọ́n The Nation ló tẹ̀ jáde. ọkàn pàtàkì lára àwọn ẹlẹ́nu lọ́rọ̀ gómìnà tá a ní lórílẹ̀‐èdè Nàìjíríà tí í ṣe gómìnà ti ìpínlẹ̀ Kaduna mọ̀ sùn nípa alàgbà El-Rufai ó ní pé ibà àwọn òràn ká ẹ̀mí àwọn òràn àwọn nílò àánú Ọlọ́run àti àtìlẹ́yìn ìjọba lórí ọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ yìí ní pàtàkì lọ́lá pa àti ọ̀dọ̀ àwọn tí ó ń ṣe ségesège yìí ẹ̀wọ́ ìjọba àpapọ̀ gbìyànjú ẹ̀dúró ti àwọn o. bùkátà ọlọ́run o inú ìwéèrè Vanguard tó jáde lówùúrọ̀ tòní ibẹ̀ mo tún rí àtẹ̀síta yìí níbi tí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àní tí wọ́n ti dá ọ̀kan nínú àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ ọ̀hún dúró látàrí pé kí ni sẹ́ẹ̀ ó yọnu ṣùtì ó sọ̀rọ̀ tí ó tọ́ sẹ́ẹ̀ tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun yẹn Gbóyèga Oyètọ́lá bákan náà wọ́n ní òǹgàn lọ́wọ́ ń bá wọn pẹ̀lú àwọn ọ̀bọ jáwúra ìdí rèé yá ṣìlọ́rọ́kúnlé náà jókòó kó máa wọṣẹ́ rùn. arákùnrin kan mọ̀rẹ́ onínú ìwé ìròyìn Vanguard láàárọ̀ ti tòní níbi tí wọ́n ti ń jẹ́ kó rí mọ̀ pé ẹni ọdún mẹ́rìndínlógójì ni o ohun mọ̀rẹ́ tó ń dojúkọ ẹjọ́ látàrí wípé ó jí owó ẹni tó gbà á síṣẹ́ 90,400 naira kí ló orúkọ rẹ̀ níbo ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ ẹ má yí kúrò nítùngbà. bùkátà ọlọ́run o nínú ìwé ìròyìn Daily Nigeria ni mo màtíríà tẹ̀ síta ìròyìn yìí kábíyèsí ọlọ́run ìkànnì àwọn òṣìṣẹ́ àjọ ẹ̀ṣọ́ elétò àbójú pópó tìjọba àpapọ̀ tó léde Nàìjíríà tẹ̀ka ìpínlẹ̀ Ògùn ọ̀kan náà òṣìṣẹ́ ìlọ́tí ọkọ̀ tí mo pè ọkọ̀ tirẹ́là ọkọ̀ àjàgbéjò wọn ni ó gbẹ̀mí ẹ̀ lábàájì lẹ́nu iṣẹ́. ọlọ́mẹ́kàn ní nínú àkọlé ta tó ní láàárọ̀ ti tòní lápá ọ̀dọ̀ ti tèmi nínú ìwé ìròyìn Vanguard tó ti jáde ní wọ́n ti ń jẹ́ kó dímọ̀ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà wípé oògùn tó jẹ́ AstraZeneca oògùn tí wọ́n ń lò èèyàn abẹ́rẹ́ ìjẹsára láti gbógun ti àjàkálẹ̀ àrùn COVID-19 AstraZeneca wọ́n ń jẹ́ kó dímọ̀ pé ó ń lọ bí mílíọ̀nù kan tíjọba àpapọ̀ bàjẹ́ látàrí pé ọjọ́ ti lọ lórí rẹ̀. bùkátà ọlọ́run o ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti kéde rẹ̀ o ìpọ́jọ́ ajé yé ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kejìdínlọ́gbọ̀n àti ọjọ́ kẹta oṣù kínní ọdún 2023 ọ̀nì kí gbogbo wa kásìmẹ́lẹ́ gbogbo wa kásìmẹ́lẹ́ ọ̀nì kí gbogbo wa. ẹ dárúkọ journalist
dárúkọ police officer ṣá ṣáńdẹ̀ dárúkọ àwọn medical doctor mọ́. ìjọba àpapọ̀ ló sọ̀rọ̀. ìjọba àpapọ̀ ló sọ̀rọ̀ ó kì í kò sí wàhálà ó ní mí nì ọ̀rọ̀ tá a lè tẹ̀lé all right kọ̀ọ̀kan journalist nínú ìwé Guardian láàárọ̀ ti tòní iná tí ń jẹ́ kó ní mọ̀ pé ìjọba ìpínlẹ̀ Èkó ni wọ́n sọ̀rọ̀ ohun látẹnu ní àkọ́kọ́ ní owó tí àwọn ti ná lọ́dún yìí lórí ọ̀rọ̀ àwọn àjọ ọlọ́pàá láti ra àwọn nǹkan tí ó mú iṣẹ́ ìríjú tẹ̀síwájú tí ó fi wọ́n lọ́kàn balẹ̀ wọ́n ti ná tó bílíọ̀nù 3 náírà láti fi dùn àwọn ọlọ́pàá nínú lọ́dún yìí síbẹ̀ ní ẹ̀bẹ̀ ẹ̀kọ́ ẹ má yí kó ní tùǹgbà. bùkátà lọ́rùn o nínú àtẹ̀síta ìròyìn tí mo tún wò yìí nínú ìwé ìròyìn Vanguard àwọn àgbáríjọ àwọn gómìnà lápá gúúsù ìwọ̀ oòrùn wọ́n ti sọ fìdímọ̀ fún gbogbo àwọn àmọ̀tẹ́kùn ẹ wo ẹ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ yípo ọjọ́ káàkiri gbogbo ìpínlẹ̀ tó wà lápá gúúsù ìwọ̀ oòrùn láti kíni láti tó bọ̀ ní pé ẹsẹ̀ ètò ààbò fẹsẹ̀ méjì mílẹ̀ dandan yìí náwọn ìpínlẹ̀ ọ̀hún. ẹ wo láti lè mú ìrìn àjò ọdún 2022 kó rọrùn lórílẹ̀‐èdè Nàìjíríà ìjọba àpapọ̀ wọ́n ní láti ná owó láì tiẹ̀ wojú ṣe kí wọ́n rí i pé wọ́n ná owó tó yẹ láti lè jẹ́ kí inú fo àyàfo ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà kó wálẹ̀ àwọn onímọ̀ látàrí àwọn ọ̀jọ̀gbọ́n ńlá tó jẹ́ pé wọ́n ń wòye bí nǹkan ṣe ń lọ ni. bùkátà ọlọ́run o kó tó nípa dókè lọ́hùn àwọn àjọ INEC àní wọ́n ti mú àgbéga bá àwọn tó jẹ́ òṣìṣẹ́ àjọ ọ̀hún tí iye wọn dídí ẹ̀ ní 2,000 ní káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ọdún tó bọ́ sí ìpele tó ga sókè sí. tó ká lọ sókè lọ́nà. ká má padà dé ká múlò lọ́kùnrin lẹ́kọ̀ọ̀kan ìjèjì. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ̀. No more war prayer mountain. No more war prayer mountain. Kí ló ń ṣẹlẹ̀? Ní No more war prayer mountain náà. Orókè àdúrà AK-47 tí bàbá àdúrà AK-47 gbé kalẹ̀. Ibẹ̀ láti máa ń gbàgbé àtàdúrà 150 days lẹ́ẹ̀kan lọ́dún. Ìwé òṣèlè rí August 1 láti bẹ̀rẹ̀ December 28, 2021. ìwé ìròyìn tó bá fẹ́ mọ̀ bó ṣe ń lọ. Pápájìnlẹ̀ inú ìwé ìròyìn. Nítùngbà FM 100.9. tó ìjìnlẹ̀ ní òròyìn ṣe bẹ́ẹ̀ ń tẹ̀síwájú láti kan ní Tùngbà 100.9 FM ẹ̀fíìsì mọ̀nà tiwa o. ọlọ́ọ̀mí àkànní. bùkátà ọlọ́run o. ṣe bẹ́ẹ̀ máa ń tẹ̀síwájú o. ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé nínú ìwé ìròyìn Vanguard mi ti bẹ̀rẹ̀ ìrìn àjò láàárọ̀ ti tòní níbi táwọn àgbòjọ̀gbọ́n onílàákàyè kọ̀ọ̀kan tí ń fi orúkọ ń farasin láàárọ̀ ti tòní o. tí wọ́n kọ́ gàdàgbà pé èwo ó mọ̀ lágbára o wípé àsìkò tó tún gbogbo orílẹ̀-èdè Nàìjíríà láti pera wa sájọ ronú ká gbàgbọ́n do sọ̀rọ̀ ká sì máa ronú ọjọ́ ká máa ro gbogbo tí ó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí Nàìjíríà o. wọ́n wò pé bí a bá lè mọ̀ gbé àgbọn do kọ̀sọ̀ yàtọ̀ sí jíjẹ àti mímu tá a kàn fi sẹ́nu lásán ní gbogbo ìgbà káti ẹ̀ máa rò wípé ǹjẹ́ orílẹ̀-èdè ń dàgbà ó ń gbèrú sí ní àbí báwo àbò ń jójó láàrin yẹn wọ́n yí wòye wípé ààrẹ Muhammadu Buhari o àmọ́ kí wọ́n kú iṣẹ́ lórí àlééfà tí wọ́n wà yìí wípé lórí ọ̀rọ̀ ìgbésẹ̀ tí ààrẹ Muhammadu Buhari bẹ̀rẹ̀ sí gbé láti ọdún 6 àbọ̀ tí wọ́n ti wà lórí àlééfà wọ́n ní kó ní kálukú mú gègé àti tákàdá ká bẹ̀rẹ̀ sí máa kọ́ gbogbo àṣeyọrí tó jẹ́ pé ààrẹ Muhammadu Buhari ti ṣe lórí àlééfà o wọ́n ní lóòótọ́ àti lódodo kò ní burúburú títí kó má kó ẹnìkan mọ́ ni o wípé àwọn mọ̀ pé gbangba ọ̀pọ̀lọpọ̀ ni ó kọ̀wé tilẹ̀ ó kún bẹ́ẹ̀ láàánú rẹ́ni tí ó kàn kankan bẹ́ẹ̀ lọ jẹ́ pé ìwọ̀nba péréte tó fi sápá lòmíín tó fi sápá ọ̀dọ̀ ẹnìkan làwọn míì ó kọ o wọ́n ṣe àlàyé lọ́lọ́kan òjọ̀kan tó ní pé Olódùmarè kó ṣàánú wa o pé ọmọ Nàìjíríà o etí wa mélòó Ọlọ́run ọba nìkan ló lè dó la wa lórí bá ṣe ń tukọ̀ lóyìn ni o wọ́n ní pé èyí tó wá jẹ́ gbabambarì tó dàbí ẹ̀ ní wípé ìjákulẹ̀ ńlá gbà ló jẹ́ nínú àkọsílẹ̀ ìrìn àjò ààrẹ Muhammadu Buhari láàrin ọdún 6 àbọ̀ tí wọ́n ti rìn lórí àlééfà gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ nínú ìwé ìròyìn Vanguard tó wà níwájú mi láàárọ̀ ti tòní wọ́n ní pé ìwọ̀n ní ìjàmbá ìgbésẹ̀ tó dàbí ẹni pé àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣojú ṣòfin
àgbà àti àwọn ọmọlẹ́gbẹ̀mọ aṣòfin àgbà tá a mọ̀ sí House of Senate pẹ̀lú House of Representatives ìgbésẹ̀ tí wọ́n gbé láti rí i wípé sẹ́ẹ̀ àní ọ̀rọ̀ nípa ìyanijẹ nípa ti ọ̀rọ̀ bá ṣe ń tukọ̀ ìlú àti ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò nípa ìdìbò gbangba làṣà tá a mọ̀ sí direct primary àti indirect èyí tó jẹ́ pé ẹlẹ́ tó pẹ́ kọ́rọ̀ wọ́n ń ṣe lálàyé wípé tó jẹ́ pé kí ààrẹ Muhammadu Buhari falẹ̀ mọ́rọ̀ yìí kí wọ́n sọ wípé sẹ́ẹ̀ àní ti gbangba làṣà ń ta èyí tó ní àkóyawọ́ nú ló yẹ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé kí ló dé sí bí ààrẹ Muhammadu Buhari bó ti ń gbìyànjú àti kúrò lórí àlééfà kí ló dé tí wọ́n tún fẹ́ mọ̀ wá pẹ̀lú ọ̀bọ jáwúra gan tí wọn ò lè la ọ̀rọ̀ mọ́lẹ̀ sàkátà pàrà báyìí láti sítọ́ bí ó somi kó somi bí ó sẹ̀jẹ̀ kó sẹ̀jẹ̀ kí ló dé gan-an ikú onípàgbà tá à ní bápo lórí rẹ̀ ńlẹ̀ gẹ́gẹ́ bí ohun tí àwọn ẹlẹ́gbẹ̀mọ aṣòfin tí wọ́n ń gbìyànjú àti sọdọ́tún tó sì àtàwọn alẹ́nu lọ́rọ̀ míì wípé kí ló fẹ́ ná ààrẹ Muhammadu Buhari wípé láti àsìkò yìí lọ o kákan jẹ́ kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mọ̀ gbogbo àwọn aláṣẹ tó fi dórí àwọn gómìnà tó ń bẹ ní gbogbo ìpínlẹ̀ wípé sẹ́ẹ̀ láti àkókò yìí lọ àní ìdìbò gbangba làṣà tá ni tó jẹ́ ìdìbò abẹ́nú tá a mọ̀ sí direct primary wọn ní ìbádà kẹjá jọmọ́ndì kó jẹ́ pé ojú àwọn aráàlú gangan yóò mọ tó ti ń ṣẹlẹ̀ tí wọ́n sì sọ pé tó àwọn làwọn yẹn ni tí àwọn yẹn o láti inú ẹgbẹ́ òṣèlú àwọn o wọ́n ní tó ìjákulẹ̀ ńlá gbáà ni àwọn kọ́ sí fún ààrẹ Muhammadu Buhari nínú gbogbo àkọsílẹ̀ wọn o àti gbogbo tí wọ́n ti ń tòbọ̀ láti ọdún mẹ́fà àbọ̀ wípé ààrẹ Muhammadu Buhari wọ́n pẹ́ kọ́rọ̀ ọ̀rọ̀ náà wọ́n ò rìn tààrà lórí rẹ̀ tó sì ṣe àwọn ní kàyéfì ọ̀kan òjọ̀kan àwọn ènìyàn ló ń sọ̀rọ̀ nínú ìwé ìròyìn láàárọ̀ títò ní wọ́n ń sọ pé ọ̀rọ̀ yìí mọ̀ yí àwọn ní ẹnu ó ṣe àwọn ní kàyéfì o wípé lóde tí ààrẹ Muhammadu Buhari ò nà tán ní pàtàkì lọ àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣojúṣòfin àti àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àgbà ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ fẹ́ mọ ibi tí ìròyìn tí mo ti kà yí gangan ti wá ó ń bẹ nínú ìwé ìròyìn Vanguard láàárọ̀ títò ní lágbára Ọlọ́run ọba èyí tó ń bẹ nínú ìwé ìròyìn The Guardian náà èyí tó ń kà á bùkátà lọ́rùn o nínú ìwéèrè Niger Tribune tó jáde lówùúrọ̀ ọ̀tọ̀ ní ibẹ̀ ní ó ti bẹ̀rẹ̀ ìrìnàjò mi níbi tí wọ́n ti jẹ́ kó di mímọ̀ yẹn àwọn àjọ tó jẹ́ pé wọ́n rí sí àjàkálẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní àjàkálẹ̀ àrùn COVID-19 wọ́n ní ẹ̀wò ó mà tuntun gbòde kan ní pàtàkì jùlọ láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan lórílẹ̀‐èdè Nàìjíríà lè tún jẹ́ wípé ó yan ìpínlẹ̀ Èkó kankan lọ́kàn gbòógì náà àwọn ìpínlẹ̀ tó wípé àjàkálẹ̀ àrùn ọ̀hún táwọn ti kẹfin rẹ̀ kódà wọn kò ṣàìṣàlàyé wọ́n ní nínú àkọsílẹ̀ tó ṣe wà nínú ọwọ́ àwọn wọn jẹ́ kó tí mọ̀ pé ìpínlẹ̀ Èkó àkọsílẹ̀ tí wọ́n ní yéèyì ó máa gàgàrà ìyẹn níbi táwọn ti kẹfin àjàkálẹ̀ àrùn ọ̀hún wọ́n ṣe àlàyé wọn ní láàrin ọjọ́ 13 oṣù 12 sí ọjọ́ 19 oṣù 12 ọdún tá a wà yìí wọ́n jẹ́ kó di mímọ̀ wọn ní nínú àkọsílẹ̀ ìyẹn 3,000 àti 497 tí àwọn rí àkọsílẹ̀ rẹ̀ wọ́n ní láàrin ọjọ́ péréte yìí iye táwọn rí ní ìpínlẹ̀ Èkó ìyẹn táwọn kẹfin wọn ló jẹ́ 2,000 àti 2,594 táwọn rí àkọsílẹ̀ rẹ̀ lẹ́yìn èyí lọ́wọ́ ṣe àlàyé náà tó fi léde pé yàtọ̀ sí yẹn o wọ́n náà wọn ìpínlẹ̀ bíi Rivers, Edo, Akwa Ibom, Kaduna, Èkìtì, Ọ̀yọ́, Delta, Kano àti ìpínlẹ̀ Ògùn ní wọn kú gbẹ̀yìn bẹ́ẹ̀ àwọn gan ti ń fara káàṣà wọn ti ń rí bọ́jà kádàrọ̀ bẹ́ẹ̀ jà rìnrìn káàkiri àwọn ìpínlẹ̀ ọ̀hún ó ṣàlàyé lórí ẹ̀rọ ìbánidọ́rẹ̀ẹ́ jẹ́ Facebook tí wọ́n fi léde tó jẹ́ ti ààyè àwọn àjọ tó ń jírí sí àjàkálẹ̀ àrùn COVID-19 wọ́n fi léde wọn wà rògbò àwọn orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní ẹ̀wò kò sí tàbí ṣùgbọ́n o kò yẹ kó sẹ̀ jẹ́rò ìmọ̀ fún yín pẹ̀lú tẹ̀ ń fojú gan ní táwọn ṣe àtẹ̀jáde lójoojúmọ́ ó yẹ kẹ́ẹ̀ náà ti rí kẹ́ẹ̀ ti gbọ́ kẹ́ẹ̀ ti mọ̀ wípé àjàkálẹ̀ àrùn COVID-19 ó tún gàgàrà sí o tó dà àkọsílẹ̀ táwọn ní lójoojúmọ́ ó ṣe bẹ́ẹ̀ ń pọ̀ sí ni fún ìdí èyí wọn wà rògbò àwọn orílẹ̀-èdè Nàìjíríà wọn ló ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dọ̀ ẹjẹ́ àjọ bójútó kínní yìí ẹjẹ́ àjọ mú gẹ́gẹ́ bójúṣe wa agbọ́n ọ̀rọ̀ lẹ̀ yìí kì í ṣe tẹ́nìkan lè gbé o ẹjẹ́ kájọ gbé kájọ fọ́sowọ́pọ̀ láti jọ gbógun ti ìtànkálẹ̀ àrùn COVID-19 àwọn òfin àti ìlànà táwọn ṣe sílẹ̀ ẹ tẹ̀lé wọn lára ẹ̀ ni ká máa bomú bẹnu wa lóòrèkóòrè bákan náà ẹ jẹ́ ká máa fọwọ́ wa ní gbogbo ìgbà ẹ jẹ́ ká rí dájú pé a súnmọ́ra wa jùlọ lónìí nípa bẹ́ẹ̀ àtàwọn òfin mi tó rọ̀ mọ́ ó ní kò sí tó ń jẹ́ àjàkálẹ̀ àrùn COVID-19 ó ní ó máa wá bí gbà torí pé kíni ó dàbí kẹ́ ẹja kúkúrò nínú omi kọ́ ẹ fi sórí iyẹ̀pẹ̀ lásán ni ó ní ìnira ló máa jẹ́ fún un ó ní ṣùgbọ́n tá a bá kọ̀ láti pa àwọn òfin mọ́ wọn náà máa ṣàgbọ́dẹ̀gbà a máa jẹ́ kí àjàkálẹ̀ àrùn kó tó máa ràn káàkiri ni ṣùgbọ́n tá a bá ti tẹ̀lé àwọn òfin àti ìlànà yìí ó ní kò sí tàbí ṣùgbọ́n àjàkálẹ̀ àrùn máa fa gbogbo wa sílẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ fún ìdí èyí ẹja mi gẹ́gẹ́ bójúṣe wa láti jọ gbógun ti ìtànkálẹ̀ àrùn COVID-19 torí pé kíní yìí
ó tún gàgàrà sí ni o ó tutù bẹ́ sílẹ̀ lákọ̀tún ẹ jáde fọwọ́sowọ́pọ̀ kájọ dènà rẹ̀ lágbègbè láyìíká wa àti kó lórílẹ̀‐èdè nàìjíríà ẹ fẹ́ rẹ́ ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ẹ lọ sínú àtẹ̀jáde ìròyìn Nigeria Tribune tó jáde lówùrọ̀ tòní àkọsílẹ̀ ìròyìn ọ̀hún níbẹ̀ lẹ́tì bá pàdé. ọlọ́mẹ́kan ni o bùkátà ọlọ́run ní ẹjọ́ mọ̀ ṣe bẹ́ẹ̀ máa ń tẹ̀síwájú according to kádàrá ìwé ìròyìn The Guardian ni mo ti sáré ṣe sí ní pàápàá ò níbi táwọn ọ̀jọ̀gbọ́n ní làákàyè tí ń jẹ́ kó dímọ̀ pé wò ó apènà tó sùn lókun olúwa olómọ tó lè jí. wọ́n tún wá tẹ̀síwájú wọn ní pé bàbá pèèyàn ní àbí fúnra dáradára ìbò nítorí wọn àti pa fún rẹ̀ mọ́ o gẹ́gẹ́ bí ohun tó ń bẹ nínú ìwé ìròyìn láàárọ̀ ti tòní jẹ́jẹ́ mọ̀ pé lórí ọ̀rọ̀ tó dàbí ẹni wípé ààrẹ Muhammadu Buhari àti àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ìyẹn House of Senate tí wọ́n ń fà láti bí ẹnu ọjọ́ mélòó kan yìí tí wọ́n bẹ̀rẹ̀ sí tutọ́ síra wọn lójú tí wọ́n tutọ́ sókè fojú gbà á tí wọ́n ń jẹun sẹ̀mọ́lẹ̀ tí wọ́n ń pariwo tó ní kálukú ń kágbádá tí ń yọ̀gò lójú tí ń fa action sí gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ o tí wọ́n ń sọ pé sẹ́ẹ̀ lálá ìṣòbé àwọn kan pé ẹjẹ́ àgbẹ̀ òkè àwọn kan pé ẹjẹ́ àfàwálẹ̀ tẹ́lẹ̀ àyèdè fẹ́ máa wáyé láàrin ara wọn tó dàbí ẹni pé àárín àwọn ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà àti àwọn ilé-ìgbìmọ̀ aṣòfin aṣojúfin pẹ̀lú ààrẹ Muhammadu Buhari tó dàbí ẹni pé kọ̀ǹtọ̀ fẹ́ máa wáyé tí wọ́n fẹ́ gbọ́ra wọn yé yìí lórí ọ̀rọ̀ nípa àbádòfin tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà náà ni o nípa direct primary yìí náà ni ẹ̀wò lórí ọ̀rọ̀ yìí ni àmọ́ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà House of Senate tán ti dúró tán ní àwọn ṣetán báyìí o láti bá ààrẹ Muhammadu Buhari na tán bí owó ìpèsè bí wọ́n bá sọ pé àwọn oníwọ̀n kún àwọn ṣetán láti gbà láàbọ̀ wọn wá ní pé tó àwọn ṣetán láti fi ara wọn jì fún ìpèníjà àwọn tó ń bẹ nílẹ̀ nítorí ọjọ́ ọ̀la àwọn aráàlú wọ́n ní wípé kí àwọn ṣetán ìrìn àjò tó yẹ káwọn ó rìn láti lọ tètè fara lélẹ̀ káwọn lọ bá àwọn ẹbí àwọn ìyẹn research tó yẹ pé ọlùdé tó yẹ káwọn ó ní lásìkò pọ̀pọ̀ ṣìnṣìn ọdún kérésìmesì àti ìgbáradì fún ọdún tuntun yìí wọ́n ní tó yẹ káwọn rìnrìn àjò rẹ̀ wọ́n ní pé àwọn fi ọjọ́ kún àwọn ò tí ì ṣetán láti rìnrìn àjò ọ̀hún báyìí láti rí i pé wọ́n ja ìjà wọ́n sì gbẹ́rù orílẹ̀-èdè Nàìjíríà dáàfin ṣeré wọ́n ní gbogbo tọ̀ìtọ̀ì gbogbo tọ́ìtọ́ì gbogbo àjẹmọ́nú tó yẹ kó tẹ̀ wọ́n lọ́wọ́ kí wọ́n ó gbà kí wọ́n lọ́ọ́ fi ṣara díndín kí wọ́n fi ṣọ̀run àjìjà nílé wọn pẹ̀lú àwọn ẹbí wọn wọn náà wọn tún gbójú ń bẹ́ẹ̀ lórí kíni lórí wípé káwọn jẹ́ kí ààrẹ Muhammadu Buhari mọ̀ ìpèsè bí wọ́n ṣe ń ṣèlú kọ́ ni wọ́n ń ṣèlú bí wọ́n ṣe ń lo ipò kọ́ ni wọ́n ń lo ipò bọ́n ṣe ń pàṣẹ kọ́ ni wọ́n ṣe ń pàṣẹ àti pé agbára yìí wọ́n ti fẹ́ máa ṣì lò látàrí wípé n tó ṣẹlẹ̀ tí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà rí wípé n tó tọ́ rí tí ààrẹ Muhammadu Buhari sì ń sọ pé kò rí bẹ́ẹ̀ wọ́n nítorí náà nǹkan gbogbo ohun tí ó bá ṣẹlẹ̀ kàkà kí àkìrí ó mọ̀ dùnbẹ̀ ni o tapá títàn rẹ̀ ní òórùn sí wọ́n ní pé gbogbo ìwé tó yẹ káwọn tọwọ́ bọ̀ àwọn gbé gègéró àwọn ò ní tọwọ́ bọ̀ kankan báyìí o wípé sẹ́ẹ̀ àní ààrẹ Muhammadu Buhari gbọ́dọ̀ lè mọ̀ wípé sẹ́ẹ̀ àwọn tó kàwé ni wọ́n bá dò pọ̀ lásìkò yìí iṣẹ́ àwọn pùrùntù ọlọ́pọlọ yẹbùtẹ́ pẹ̀wọ́ nínú ọ̀rọ̀ yìí náà ni ọ̀kanjọ̀kan ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ sí ní jáde ẹni tí ó jẹ́ gẹ́gẹ́ bí adarí ní abẹnugan fún ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin nílùú Àbújá the speaker House of Representatives kí lorúkọ rẹ̀ tẹ́ ẹ bá mọ̀ alàgbà Fẹ́mi Ọmọgbàjàbíàmílà fúnra ẹ̀ òun ló mọ̀ tó sọ̀rọ̀ ó ní wípé ẹ wò ó ká má tanra wa jẹ ó ní wípé ìrìn àjò di ọdún 2022 jẹ́ pé àwọn pàrokò ọ̀rọ̀ pẹ̀lú ìṣeun ìwà ifá làwọn fi bára wọn sọ̀rọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà o wípé àwọn sòótọ́ ẹ̀ sọ pé rárá ẹ fọwọ́ bo etí láti gbọ́ òdodo ẹ fẹ́ farabalẹ̀ kẹ́ẹ̀tì ẹ fi ti gbéyàwó òdodo ọ̀rọ̀ náà bí ayé ṣèlú láǹfààní àbí yóò kún wọn sínú yọyọ ni ohun tó jó òótọ́ rẹ̀ tí gbogbo ojú rí kí ló dé gan tẹ́ fi sọ pé bóyá ẹ̀yin funfun ó di dúdú mọ́ wà lọ́wọ́ lórílẹ̀-èdè yìí ààrẹ Your Excellency ìbádàkẹ́ ẹ mọ̀ sọ bẹ́ẹ̀ o ọ̀kan lára àwọn alẹ́nu lọ́rọ̀ tó jẹ́ kó tún gbé gbèsè lórí ọ̀rọ̀ yìí o níbi tí wọ́n ti ń jẹ́ kó dimọ̀ pé gbèdéke ọgbọ̀n ọjọ́ péré báyìí ní àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin ni wọ́n ní láti sọ pé sẹ́ẹ̀ wọ́n fi ọ̀nà ilé hàn ààrẹ Muhammadu Buhari wọ́n ní ìgbésẹ̀ méjì tí wọ́n ní bí wọn ò bá lè gbìyànjú àti yọ ààrẹ kúrò nípò wọ́n ní pé wọ́n gbọ́dọ̀ lè fi ara mọ́ tí ààrẹ sọ ní o kí wọ́n ya gbé kan nínú méjèèjì ààrẹ sì rèé àyà ló lè kókó nàkí gẹ́gẹ́ bó ṣe wà nínú ìwé ìròyìn tí wọ́n náà wọ́n ní yí ìkùnà wọn padà bẹ́ẹ̀ ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà àtàwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin làwọn náà sọ pé sẹ́ lórí ọ̀rọ̀ tí àwọn mọ̀ yìí sẹ́ tó dá àwọn lójú tádà yìí sẹ́ àwọn ò ní yí ìkùnà wọn náà padà ẹni tó jẹ́ gẹ́gẹ́ bí alábàádámọ̀ràn nípa tètò ààbò lórílẹ̀‐èdè yìí ó gbìyànjú ó kọ̀wé àkànkọ ó kọ sáwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin ó ní ẹ̀yin méjèèjì o àtàgbà tọmọdé yín ẹ gbìyànjú ẹ ṣèpàdé àpérò bí ó ṣe dáa tẹ́ ẹ̀ ní kó ọmọ ilẹ̀-èdè Nàìjíríà sínú làásìgbò lọ́dún tuntun tó tún ń bọ̀ tó kànlẹ̀kùn gbìmọ̀ yìí o alàgbà Fẹ́mi Àbíàmílà alàgbà Fálànà ọ̀rọ̀ yìí máa tún kàn wọ́n náà níbi tí wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ pé kò yé gbogbo ẹ̀yàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni ṣẹ́rí ọ̀rọ̀ direct primary kákan mú ìyẹn wá ká mẹ́ṣin wá ní wá jọba lórí àwọn ènìyàn tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ wọ́n ní ààrẹ ti jàǹfààní ipò tí wọ́n ń lò lọ́wọ́ yìí ṣé mọ̀ pé direct primary indirect primary ló gbé wọn bóde ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n rọ́ tìkẹ̀tìkẹ̀ wọ́n pariwo pé Buhari ni jọ̀ọ́ nígbà náà lọ́hùn ààrẹ ti ráǹfààní tó wọ̀ ń bẹ̀ tọ̀ìtọ̀ yìí ń kọ́ bí èèyàn bá ti jẹ dòdò àti sòdodo làásìgbò ní bọ́ sí o wọ́n sọ̀rọ̀ ilẹ̀ mọ̀ kún o níbi táwọn gómìnà náà táwọn náà dúró tán wípé ẹjọ́ àní èyí táwọn ń fẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà
àní àwọn ò fẹ́ ṣé rí ọ̀rọ̀ nípa direct primary àwọn ò fẹ́ sẹ́ ọ̀rọ̀ nípa ìdìbò gbangba làṣà ń ta àwọn gómìnà orílẹ̀-èdè yìí náà wọn ò fẹ́ ẹ jẹ́ káwọn ṣe báwọn ṣe ṣe tí ó ṣèbí láǹfààní níta rẹ̀ sọ làwọn tẹ̀lé yéè ẹnìkan àwọn àjọ kan tún sọ̀rọ̀ o NCF lórúkọ títí wọn bó làwọn ti ṣe jẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ipa tí wọ́n tún kó kéré nípa kí nǹkan da iná ni o wọ́n ní pé ààrẹ orílẹ̀‐èdè yìí wọ́n ti mú ọwọ́ wọ́n ti fi rọ́bìṣì ọ̀rọ̀ ètò ìjọba àwarawa president as rubbish democracy wọ́n sọ̀rọ̀ yìí nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí ni ilẹ̀ mọ̀ kún o ọkàn òjọ̀kan àwọn alẹ́nulọ́rọ̀ tó ń sọ̀rọ̀ pẹ̀lú ìgboyà lórí ọ̀rọ̀ direct àti direct primary yìí náà ni o pé kọ́lọ́n kò ṣàánú wa lórí ọ̀rọ̀ ètò ìdìbò ní ìgbáradì fún ọdún 2023 oníkálukú wa mú ọkọ́ dání nínú roko sọ́dọ̀ ara rẹ̀ èdè àkó ṣàánú wa kó gbèjà wa kó mú adé rẹ̀ lérí fada ọlọ́mọ àsìkò tó kó kàwé kàròyìn o. kátà ọlọ́run o jáde fèsì market jáde òkè lọ́hùn tá a padà dé ìrìn tẹ̀wájú. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. no more war prayer mountain no more war prayer mountain kí ló ń ṣẹlẹ̀ ní no more war prayer mountain náà. orókè àdúrà AK-47 tí bàbá àdúrà AK-47 gbé kalẹ̀ ibẹ̀ láti máa ń gbàgbé àtàdúrà 150 days lẹ́ẹ̀kan lọ́dún ìwé òṣẹlẹ̀ rí August 1 láti bẹ̀rẹ̀ December 28 2021 ló máa parí níbi táwọn ti fún gbogbo àwọn olóúnjẹ táwọn sì tún pín òróró àdúrà lọ́fẹ̀ẹ́ tẹ́ bá ti dórókè no more war ẹ̀ka ti Kòròdú ibẹ̀ ni ó ti ṣẹlẹ̀ ní on the 28 ìṣòro ọlọ́jọ́ méje láwọn fi parí àdúrà náà bẹ̀rẹ̀ láti December 3 sí December 28 àwọn olórin ẹ̀mí ni màmá Bọ́lá rẹ̀ bísí aláwìyá ko evangelist Elijah Akíntúndé ọlọ́run ò sọ bẹ́ẹ̀ bàbá àdúrà AK-47 tẹ́ bá ti dé Kòròdú ẹ wọ mọ́tò tó ń lọ sí ẹlẹ́pẹ̀ ẹ sọ̀kalẹ̀ ní gágá bus stop ẹ sọ fún àwọn ọlọ́kadà pé ẹ lọ sórí òkè no more war tàbí AK-47 tá a bá fẹ́ pe wòlíì nǹkan kẹ́ ẹ tó pe wòlíì tẹ́ ẹ bá fẹ́ gbàdúrà ọlọ́jọ́ mẹ́ta àyè ń bẹ kódà kọjọ́ ọlọ́jọ́ méje bó sì sọ ọlọ́jọ́ méjìlá náà ni lẹ́yìn àdúrà yìí lórí òkè àdúrà no more war orin ìjádópin ogun ti tán lọ́ máa gbẹnu lórúkọ Jésù ẹ pe prophet Caleb Olúlàdé sórí 08066481455 Jésù lolúwa. Kérésìmesì ọdún gbogbo yùgbàyùgbà gbogbo pọ̀pọ̀ sísè ọdún yìí wọlé dé. Ǹgbà tí Drake Christmas Fun Fair Tùngbẹ́ 100.9 FM ti 2021 yìí yóò ti dùn jùjọ. Ẹ̀mẹ́rin ìjìnlẹ̀ fún tọdún yìí tó sí la wà. Ọjọ́ kẹtàlá sí ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejìlá la fi ṣe o. Agogo mẹ́wàá òwúrọ̀ lè tó ti máa bẹ̀rẹ̀ lójoojúmọ́. Pẹ̀lú àwọn oríṣiríṣi àwọn adẹ́rìn pòṣónú. Àwọn òṣèré onítíátà àtàwọn olórin ẹ̀mí lọ́lọ́kan ọ̀jọ̀kan. Pẹ̀lú àwọn ènìyàn táyé ń fẹ́ láwùjọ wa celebrity lẹ́yìn máa bá pàdé. Owó wa ganilára ẹgbẹ̀rún kan àbọ̀ péré ní 1,500 naira. 23 of December ní ayẹyẹ ìyàsọ́tọ̀ fún àwọn èwe ìwòyí. Aṣọ ìtẹ̀dẹ́lẹ̀ ilẹ̀ nìkọ̀ọ̀kan ni kò wọ̀ wẹ́ o. Fún ìṣeré ọmọdé lókun ọ̀dọ́ wa ní bíbá pẹ̀lú ààbò tó dájú. Inú ọgbà wa Tùngbẹ́ 100.9 FM ló ti wáyé o. Ní Tùngbẹ́ close ọ̀nàfọwọ́kan estate Ìṣàgámù road Ìtàlúwẹ̀ Ìkòròdú. Ẹ má gbàgbé 30 to 26 of December ni o. Gbogbo ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí wọ girama. Gbogbo òbí gbogbo alágbàtọ́ ẹ̀yin oníléeṣẹ́ ńláńlá àti kẹ́rẹ́jẹ. Ẹ máa bọ̀ wá forúkọ àwọn ọmọ yín sílẹ̀. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí nọ́mbà yìí. 08077498248 lẹ́ẹ̀kan sí 08077498248. Tùngbẹ́ 100.9 FM Children Christmas Fun Fair 2021 tọdún yìí gbogbo ìgbádùn ni o adùn ayọ̀ la ó máa ṣe. ìlú àrèjẹ́ ká ṣọ̀pọ̀ ẹ̀ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ó tẹ̀síwájú láti kàn ní Tùngbà 100.9 FM ẹ̀físì tí a bùkátà ọlọ́run ìwé Vanguard tó jáde lówùrọ̀ tòní ìmọ̀ ìmútútù fojú gan ní ìròyìn yìí níbi tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti sọ di mímọ̀ wípé ó mà ti lé ní mílíọ̀nù kan àyẹn abẹ́rẹ́ àjẹsára fásitì ní AstraZeneca tó jẹ́ pé àwọn kan fún orílẹ̀-èdè Nàìjíríà láti lè fi gbógun ti ètò kálárù COVID-19 tán ni àwọn ti bàjẹ́ lánàá òde ìnáwó sọ di mímọ̀ nílùú Àbújá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n fi léde wọ́n ní bíbọ ògùn jẹ́ ìyẹn fásitì náà
ọ̀hún ó ní ṣe látàrí bí ọjọ́ ti ṣe lọ kúrò lórí rẹ̀ lójú láti rí pẹ́sẹ̀ àní àwọn ò jẹ́ kí oògùn ọ̀hún kó túbọ̀ ṣàkóbá fún ìgbé àláfíà ọmọ orílẹ̀-èdè nàìjíríà tá ń sọ di mímọ̀ ètò jẹ́ adarí tó rí sí ìdàgbàsókè ọ̀rọ̀ ètò ìlera lórílẹ̀-èdè nàìjíríà fún àjọ ọ̀hún ni wọ́n sọ níwọ̀n pé wọ́n fa oògùn ọ̀hún lé àjọ tó ń darí ohun jíjẹ ohun mímu lé àwọn àjọ yìí lọ́wọ́ láti rí pé wọ́n bà oògùn náà jẹ́ ẹ sọ di mímọ̀ ọ̀hún nínú ọ̀rọ̀ tó fi léde wọ́n ní nílùú àbújá agbègbè kan tó pè ní gúsà ní tó wà ní ìwọ̀n ọ̀sẹ̀ yẹn kìlómítà kejì nítòsí ìyẹn ibùdó kọ̀ọ̀kọ̀ reluwé tó wà nílùú àbújá lọ́sọ̀ dímọ̀ pé wọ́n bọ oògùn náà jẹ́ sí nígbà tí wọ́n fi ọ̀rọ̀ léde nígbà tí wọ́n ṣàkóso bọ́ọ̀dé ń pa oògùn náà jẹ́ ẹni tó jẹ́ adarí àgbà yanyan fọ́jọ́ tó ń rí sí ìdàgbàsókè olóró tó ìlera lórílẹ̀‐èdè nàìjíríà mọ̀ sọ nípa dókítà Faisal Shuaibu pẹ̀lú tó jẹ́ adarí àgbà gbogbogbò àjọ náfídàkì mọ̀ sọ nípa ọ̀jọ̀gbọ́n Mojísọ́lá Adéyẹyè nígbà tó bẹ̀rẹ̀ sí ní wo èpò ìṣàkóso níbi tí wọ́n dé ń bọ oògùn náà jẹ́ wọ́n bá àwọn oníròyìn sọ̀rọ̀ wọ́n ṣàlàyé wọn ní ètò ìlera àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó jẹ́ ọkọ̀ gbòógì tó pé ó jẹ́ àwọn lógún àti pé ó ti fún wọn gbàgbàgbà pé àwọn ṣe àbójútó pẹ̀lú ìṣàkóso lórí àwọn abẹ́rẹ́ àjẹsára fásínà ọ̀hún láti rí pèsè àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà wà lábẹ́ ààbò tó gbópọn ó wá fi kún ọ̀rọ̀ tó fi léde wọn ní kò sí ohun méjì tó ṣokùnfà ìdí táwọn fi ba abẹ́rẹ́ àjẹsára fásínà ọ̀hún jẹ́ bí kò ṣe pé ọjọ́ ti lọ lórí rẹ̀ wọ́n náà yóò túbọ̀ jẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà kọ́ nígbàgbọ́ náà wọ́n pé lórí àgbékalẹ̀ ìyẹn ìṣàkóso abẹ́rẹ́ àjẹsára fásínì táwọn ṣe wọ́n ní kí wọ́n gbàgbọ́ pé àwọn ṣe àbójútó pé lórí rẹ̀ pẹ̀lú láti rí pèsè àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọ́n bọ́ kúrò lọ́wọ́ àjàkálẹ̀ àrùn COVID-19 wọ́n ní ìṣàkóso ìyàwó ọmọ gẹ́gẹ́ bí iṣẹ́ o àwọn náà ti gbé gẹ́gẹ́ bí àjàkásọ́rọ̀ àwọn nítorí jẹ́ pé àwọn tẹ̀lé lóòrèkóòrè láti mú kí àlàáfíà kó túbọ̀ rọ orílẹ̀-èdè nàìjíríà nígbàdàn kejì lọ àjàkálẹ̀ àrùn COVID-19 kó dùn wọn wátì lórílẹ̀-èdè nàìjíríà ìròyìn jù bẹ́ẹ̀ lọ inú ìwé Vanguard tó jáde lówùrọ̀ tòní lẹ́ẹ̀tì rí àtẹ̀síta rẹ̀. ọlọ́yin mẹ́kàn ní bùkátà ọlọ́run ilé ẹjọ́ máa ń ṣe bẹ́ẹ̀ máa ń tẹ̀síwájú ẹgbẹ̀dẹ̀ tó ń lórin lójú kan náà àmì wà ń bẹ ni o tó àìdùnsàn lákàmù kan bọ́sàn bá dùn àmúgbá o nínú ìròyìn Vanguard náà ni ìròyìn tí ń ṣe bẹ́ẹ̀ tí ń tẹ̀síwájú jẹjẹ́ mọ̀ pé lórí ọ̀rọ̀ ìṣeségesège ètò ààrò ààbò lórílẹ̀‐èdè nàìjíríà ni mo fẹ́ káròyìn lé lórí o níbi tí wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ wípé àwọn àjọ kan máa ń bẹ̀ wò ní àgbáńlá ayé the International Center for Migration Policy Development wọ́n ń pè wọ́n o ICMPD ní àwọn àjọ tó jẹ́ pé wọ́n parapọ̀ tó jẹ́ pé wọ́n ń rí sí ọ̀rọ̀ ìwọlé jáde àwọn ènìyàn ní gbogbo orílẹ̀-èdè ní pàtàkì jùlọ wọn á jẹ́ kó di mímọ̀ pé àwọn orílẹ̀-èdè mọ́kàndínlógún kan wà 19 tí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ tí wọ́n jọ ń ṣe papọ̀ tó sì jẹ́ pé àjọ yìí kan náà ló ń ṣe alákòóso lórí wọn o ní ètò jẹ́ pé orílẹ̀-èdè nàìjíríà jẹ́ ọ̀kan pàtàkì ó jẹ́ kan gbòógì nínú àwọn orílẹ̀-èdè ọ̀hún tó jẹ́ pé ó jẹ́ ọmọ ẹgbẹ́ àwọn àjọ the International Center for Migration Policy Development ICMPD ní àwọn àjọ tó ń rí sí ọ̀rọ̀ tó ń bójútó ìwọlé àti ìjáde àwọn ènìyàn ní orílẹ̀-èdè kọ̀ọ̀kan orílẹ̀-èdè nàìjíríà àwọn àjọ ni wọ́n gbé ètò kan pàtàkì kalẹ̀ ní ètò jẹ́ pé wọ́n fi ṣèdánilẹ́kọ̀ọ́ fún àwọn àjọ tó ń jẹ́ àjọ aṣọ́bodè lórílẹ̀-èdè wa nàìjíríà Nigeria Immigration Service wọ́n ní ẹ̀tọ́ àìsìkò tó láti lè jẹ́ kí wọ́n ní ìmọ̀ tó gbòòrò kí wọ́n ní ìmọ̀ àti òye nípa bí a ti ṣe ṣètò lórí ọ̀rọ̀ àti ààbò ìlú wọ́n ń ṣe lálàyé pé nítorí pé omi ti bẹ́ ó máa ń tẹ̀yìn wọ ìpínlẹ̀ nù nípa ti ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè yìí tó sì jẹ́ pé ìṣeségesège ló ń bá dé ìjẹta lólúwa rẹ̀ tó kéde ìròyìn ọ̀hún tó sì ń jẹ́ kó di mímọ̀ ẹni tí ó jẹ́ gẹ́gẹ́ bí adarí fún àwọn àjọ ọ̀hún lórílẹ̀‐èdè nàìjíríà mo sọ̀rọ̀ nípa ẹni tí wọ́n pe orúkọ rẹ̀ ní arábìnrin Mojísọ́lá Ṣódẹ̀ǹdé òun ló jẹ́ kí ọ̀rọ̀ ìkó di mímọ̀ ó ní wípé kò ṣẹ̀ṣẹ̀ nínú láti ìrìn gbèsè láti rí i pé wọ́n dọdẹ ọgbọ́n wọ́n dọdẹ ìmọ̀ kún ìmọ̀ wípé ìdánilẹ́kọ̀ọ́ tó fẹsẹ̀ múlẹ̀ gidi òun ni àwọn àjọ ọ̀hún ní àgbáńlá ayé tó jẹ́ pé ó ní ṣe pẹ̀lú àwọn orílẹ̀-èdè mọ́kàndínlógún ọ̀hún ni wọ́n gbé kalẹ̀ tó sì jẹ́ pé ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n jẹ́ immigration officer ní àwọn àjọ aṣọ́bodè lórílẹ̀ ẹ̀yìn àwọn àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìwọlé àti ìjáde àwọn ènìyàn lórílẹ̀-èdè yìí tó bí wọ́n bá lè ní ìdánilẹ́kọ̀ọ́ tó péye àti tó jẹ́ pé ó gbòòrò òye nípa bí àwọn ènìyàn ṣe ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ wọ ìlú àti bí wọ́n ṣe ń hùwà tí wọ́n ṣe ń mú òkú ṣìkà tí wọ́n ń ṣàjáde wọ́n ní yóò lè yé wọn bẹ́ẹ̀ ọwọ́ wọn sì tún lè máa tẹ àwọn afurasí ọ̀daràn tí wọ́n ń kógun jàlú ju tàtẹ̀yìnwá lọ
ẹ wo inú ìròyìn Vanguard ìròyìn ń wà láàárọ̀ ti tòní ọláyẹmí àkànní ò padà fàlú. bùkátà ọlọ́run o inú ìwé ìròyìn The Guardian tó tún jáde lówùúrọ̀ tò níbẹ̀ mo ti rẹ̀ síta yìí níbi tí gómìnà ìpínlẹ̀ Ondo mo sọ nípa Rotimi Akeredolu ó mọ̀ ti rọ gbogbo àwọn alákòóso àdádarí ilé ẹ̀kọ́ gíga fáfitì ọ̀nà ẹ̀wò ẹ̀ túbọ̀ rí dájú pé ẹgùn lé sápá ẹ̀ gbìyànjú lórí ìwádìí ìjìnlẹ̀ wọn lè ló lè mú ọ̀pọ̀lọpọ̀ ìlú yẹn láti mú ọ̀nà àbáyọ bá ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ tí àgbègbè àyíká orílẹ̀-èdè yìí kojú lórílẹ̀-èdè Nàìjíríà. Akeredolu ó sọ̀rọ̀ ìdímọ̀ níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ gboyè jáde ti ẹlẹ́kẹ̀kànlá irú rẹ̀ tó jẹ́ ti ilé ẹ̀kọ́ gíga fáfitì Adékúnlé Ajásìn tó wà ní Àkùngbá ní Àkókó ní ìpínlẹ̀ Ondo níbẹ̀ ló ti sọ̀rọ̀ ìdímọ̀ ó ṣàlàyé òní ti àwọn tó jẹ́ ọ̀jọ̀gbọ́n lọ́lọ́kọ̀ọ́jọ̀kan àwọn ilé ẹ̀kọ́ gíga fáfitì yìí ó ní pẹ̀lú dídásí wọn láti lè wọ́n ọ̀nà àbáyọ sí ìdojúkọ pẹ̀lú iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ wọn ní ẹ̀wù èyí yóò lè parẹ́ kúrò nínú ìwé ìtàn orílẹ̀-èdè Nàìjíríà ó wá ṣe àlàyé ó ní ẹ̀wù bá wí akú bá wí ọ̀run làálà ó ní ẹja sọ òtítọ́ ọ̀rọ̀ ó ní òtítọ́ bẹ̀ ní wípé àkókò tá a wà yìí ó ní a nílò àyìn tẹ́jẹ́ ẹ̀yìn ilé ẹ̀kọ́ kíkà alákòóso láti ṣiṣẹ́ pẹ̀lú láti lè rí pé ẹgùn lè wádìí ìjìnlẹ̀ ẹ̀sà ìpẹ́ wá gbogbo ọ̀nà láti rí pé ẹ jẹ́ mẹ̀sáyà ọ̀hún láti wọ́n ọ̀nà àbáyọ sí ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ tí àyíká òun àgbègbè lè Nàìjíríà ń kojú ní pàtàkì jùlọ wọn láti wádìí ìmọ̀ ìjìnlẹ̀ dáadáa lórí àwọn ẹ̀kọ́ àti ìkéwọ́n tẹ ní ìkẹ́kọ̀ọ́ lé lórí ó wá rọ àwọn tó jẹ́ tí wọ́n rí ṣètò ọ̀rọ̀ ẹ̀kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní ẹ̀wò ẹ túbọ̀ ṣe àtúngbéyẹ̀wò lórí ètò àti ìlànà ìyẹn ètò ọ̀rọ̀ ẹ̀kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní ìlú jẹ́ bí ìpele àkọ́kọ́ o lẹ́yìn èyí ó sọ dímọ̀ pé lẹ́yìn ìtẹ́bá ti gbìgbésẹ̀ ìtàn ó ní àwọn kan tó tún kọ̀ lọ́lọ́kan òjọ̀kan ó ní yóò tún fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àtàwọn tó jẹ́ alákòóso ilé ẹ̀kọ́ kan fáfitì láǹfààní ó ní pàtàkì jùlọ láti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kó túbọ̀ ní ìmọ̀ àti ní ìdánilẹ́kọ̀ọ́ nípa bá ti ṣe ní iṣẹ́ ọwọ́ ó nítorí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ jẹ́ pé tó bá ka ìwé tán iṣẹ́ ọ́fíìsì láàmà wá kiri ọ̀pọ̀lọpọ̀ ní olóye báwo ṣe lè dáṣẹ́ sílẹ̀ pé ẹ wá náà èmi náà lè dúró gẹ́gẹ́ bí ẹ tó jẹ́ olùdá ilé iṣẹ́ sílẹ̀ tó sì gba òyìn sẹ́nu iṣẹ́ ó ní nípa ṣíṣe ìdánilẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn lọ́ọ̀yẹ̀ lórí èkó yìí ó ní yóò túbọ̀ mú ìdàgbàsókè tẹ̀síwájú bá orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú wọ́ọ̀nù àbáyọ sí àìkú tíṣẹ́ lọ́lọ́kan òjọ̀kan ó ní gbogbo ẹ̀ náà kọ́ ní pé ká kàwé tán à ń lọ wá iṣẹ́ kékeré rọ́ inú ẹ̀ ṣe àgbékalẹ̀ wádìí ìjìnlẹ̀ láti lè jẹ́ ẹni tí yóò pèsè iṣẹ́ fáwọn èèyàn láti wọ́n máa ṣiṣẹ́ lé abẹ́ ẹ̀yìn ó ní ti kẹ́kọ̀ọ́ lé lórí ẹ ti ní ìmọ̀ ẹgbẹ́ ṣiṣẹ́ lé lórí ó ní àwọn ìkan yìí ọ̀nà àbáyọ ló lè wà fún orílẹ̀-èdè Nàìjíríà ó ní lákòótán o nítòun o èèwò ẹ̀túbọ̀gùn lé iṣẹ́ ìwádìí ẹ̀sà ipá ẹ̀wọ́ ọ̀nà àbáyọ sọ́pọ̀lọpọ̀ ìdojúkọ tó ń kojú orílẹ̀-èdè Nàìjíríà bàbá sọ̀rọ̀ ilẹ̀kùn o ó jù bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí àgbàlagbà ọ̀jọ̀gbọ́n onímọ̀ ìjìnlẹ̀ látàrí ẹ̀bá òrò yìí nínú àtẹ̀jáde ìròyìn The Guardian tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ ròyìn ọ̀hún níbẹ̀ lẹ ti máa bá pàdé. ọlẹ́mẹ̀ kàn ní. kátà ọlọ́run o. ètò ìṣẹ́ bẹ́ẹ̀ máa ń tẹ̀síwájú according to kádàrá inú ìwé ìròyìn The Guardian ni mo tún gbé bára mi gíjà kí ló tó tún bẹ́ẹ̀ níbi táwọn àgbàjọ̀gbọ́n nílàkàì tí ń jẹ́ kó dimọ̀ pé àríṣe láríkà sì ní bàbá ìrìngún bẹ́ẹ̀ sì rí bá ṣe ń polongo olùbí láyé jámọ̀ sọ tìyàn àtàtà náà fáwùjọ ìpínlẹ̀ Èkó ni mo sáré mórílẹ̀ ní pàpàpá níbi tó jẹ́ wípé àwọn àgbà ti ń ṣe lálàyé pé ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọsẹ̀ létè o jẹjẹ́ mọ̀ pé ní àkọ́kọ́ lórí ní ìpínlẹ̀ Èkó ló sọ̀rọ̀ nípa alàgbà Babájídé Sanwó-Olú àwọn onímọ̀ bẹ̀rẹ̀ sí í jábọ̀ ọ̀kan òjọ̀kan àwọn àṣeyọrí tó dàbí ẹni pé wọ́n ti gbéṣe ní ọdún 2021 lára ìtọ́ gbéṣe tó jẹ́ pé wọ́n fẹ́ kó wọ́n sára ìlú òun náà ní ìrìn àjò tí wọ́n rìn láti rí wípé ìgbé ayé àwọn ọlọ́pàá ńkọ́ ó dọ̀tun ní ìpínlẹ̀ Èkó wọn wòye wípé owó tí àwọn ti ná ní ọdún 2021 yìí fún àwọn àjọ ọlọ́pàá lásán láti rí i pé wọ́n fẹ́ ra àwọn èròjà tó jẹ́ pé ó bá ìgbà mu tó lè kọ́ iṣẹ́ wọn lé wọ́n lè jẹ́ kí àwọn ọlọ́pàá yìí ó lògbà ní ìrọ̀rùn wọ́n ní pé ká má tanra wa jẹ ó mọ̀ ti lé ní bílíọ̀nù 3 náírà o wọ́n ti ná owó rọ̀gùnrọ̀gùn yìí kí ayé àwọn ọlọ́pàá tó lè ní ìtumọ̀ sí wọ́n ti ná owó rọ̀gùnrọ̀gùn yìí láti lè jẹ́ kí àwọn ọlọ́pàá ó lè ṣe iṣẹ́ ìríjú wọn bó ti tó àti bó ti yẹ àní wọ́n ti ná owó yìí láti lè jẹ́ kí iṣẹ́ àwọn ọlọ́pàá kó tó rọ̀ wọ́n lọ́rùn kó fi wọ́n lọ́kàn balẹ̀ kí wọ́n tẹ̀lé mọ́ gbégbé ayé ìrọ̀rùn wọn àláfíà pẹ̀lú aráàlú ní pàtàkì jùlọ ṣèbí ọ̀rẹ́ aráàlú ńlá mọ̀ wọ́n sí ńlá gbọ́ pé wọ́n jẹ́ tó ṣé kìí ṣe ìdàkejì ṣá gómìnà ní àwọn ti ná ló fẹ́ owó yìí kí àbà wọn tàbí àbùkù tó lè máa ń fẹ́ tábà orúkọ wọn yìí kó lè gbọ̀n kúrò jogologo ẹ wo wọ́n ní pé kò sí ṣe kò sáì ṣe o ó tún kù báyìí nìbọn rò wọ́n ní pé ní agbára ọlọ́wọ́n bá àwọn òtí ẹ̀ tí ì ná kankan preamble lásán lẹ rí àwọn òtí bẹ̀rẹ̀ introduction àwọn bá ṣe introduction lásán lẹ́wà tó mọ̀ pé bóyá omi ń bẹ lámọ̀ àbí òsì nípínlẹ̀ Èkó wípé àwọn tí wàá ṣe tán wọ́n ti pinnu pé ìrìn àjò ọdún 2022 yìí ń kọ́ pẹ̀lú àwọn àjọ ọlọ́pàá rọ̀ṣọ̀mù yàlà
yòlò ni wọ́n máa lò gba látàrí pé gbogbo ohun tó pè fún láti lè mú kí iṣẹ́ wọn kó jẹ́ aláṣeyọrí ní ìjọba ìpínlẹ̀ Èkó ṣetán láti pèsè fún àwọn ọjọ́ ọlọ́pàá tó bá wà ní ìpínlẹ̀ Èkó láti lè jẹ́ kí àṣeyọrí kó dé bá iṣẹ́ wọn dáadáa ìfọ̀kànbalẹ̀ tó pè fún tí wọ́n nílò láti lè jẹ́ kí àwọn náà mọ̀ pé àwọn tó tán gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò wọn ní gbogbo rẹ̀ pátá ńlá wọ́n pèsè agbára Ọlọ́run ọ̀gá ògo wọn ní orí náà wàá kọ́ sí àwùjọ ọlọ́pàá náà ẹgbùn jẹ́ ṣeré tábà lódodo ọ̀rọ̀ tá a kọ́ tá a sọ ìlú àwọn máa béèrè o nítorí pé bá a bá wí ọ̀run là ń lọ bá a kọ́ tá a wí náà ọ̀run là ń lọ o gbogbo alódodo mẹ́sọ̀ ọ̀tá ìlú ló jẹ́ gómìnà sọ dẹ́ndẹ́ ọ̀rọ̀ nípa ti ọ̀rọ̀ àwọn ọlọ́pàá yìí wọ́n ní gbogbo tí ọ̀pọ̀lọpọ̀ wọn ti ń sunkún tí wọ́n fojú mi jẹ́ oṣù ṣògbérè ẹ̀kún láti jẹ́ ọjọ́ yìí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ náà ni wọ́n ṣe o wọ́n sọrú tútàn pa ní agbègbè Victoria Island lórí ọ̀rọ̀ ìṣàtúnṣe àti àtúntò fún àwọn àjọ ọlọ́pàá tó wà ń bẹ̀ láti lè jẹ́ kí ètò ààbò kó tún fẹsẹ̀ múlẹ̀ sí àti ní àwọn agbègbè tó tún kàǹkà tó jẹ́ ọ̀ràn nípínlẹ̀ Èkó ìdásí táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú lórí ọ̀rọ̀ security trust fund táwọn ènìyàn ń ṣe nípínlẹ̀ Èkó èyí ti gbìyànjú ìjọba ìlàkàkà táwọn aráàlú gbogbo ẹ̀ náà ló hàn dé nínú ìwé ìròyìn láàárọ̀ ti tòní tó nínú ìwé ìròyìn The Guardian ìròyìn ọ̀hún wà ó Ọláyẹmí Àkànní fàdáfàló. bùkátà Ọlọ́run o kí náà ṣe bí ó ti pọ́n kè ẹ tún pàdé alágo mẹ́jọ fún bàrà kejì lẹ́nu wẹ̀rẹ̀ láti kọ́ni tó gba wọn ọ̀dọ́kọ̀tàn FM ní jẹ́ pé ẹ̀fíìsì ní tiwa arúgbó lọ́wọ́ olólùfẹ́ kànnì yóò fún àjọṣepọ̀ yín àti ìbáṣepọ̀ wa pẹ̀lú yín lágbọ́dọ̀ lọ́hùn àjọṣepọ̀ wa kò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè bákan náà Sinole Ibrahim Sef gíwá léṣẹ́ adúpẹ́ pọ̀ òkú lọ́wọ́ lágbọ́dọ̀ lọ́hùn ẹni wálẹ̀ láṣẹ Èdùmàrè bákan náà ẹ má jà gbàgbé ní ọjọ́ kẹtàléníogún tí ṣe òní gangan ni o ẹ má gbàgbé pé ètò wa ẹyin ló ń dá ẹmúlẹ́yìn ló ń dá púpọ̀ eré ìwò yìí èní náà ni tó bá ti di aago mẹ́wàá ètò ewé ìwò yìí ó máa bẹ̀rẹ̀ lórí rabaji aago mẹ́wàá ni ètò ó máa bẹ̀rẹ̀ lórí rabaji aago mẹ́sàn-án ẹ ti máa dé o àmàrètí láṣẹ Èdùmàrè bẹ́ẹ̀ ni ẹ ṣàmúra ìbílẹ̀ gbogbo ẹ̀ ẹ̀bùn lọ́lọ́kan ọ̀jọ̀kan ètò òun ló ti wà lẹ̀ fún ẹ̀yin ara lágbọ́rọ̀ lọ́mù láì gbàgbọ́ lọ́wọ́ bọ́tìnì wà bóore tó bá ṣe lówùrọ̀ tòní MC Peters Bámidélé mo ní òní máa tálẹ̀ lò gan-an bẹ́ẹ̀ ni síra olóṣèṣì àti bàbá Yorùbá àwọn tí àdìómi tọ́lá ní. bákan náà Sodiq Akínbolú ó wà ń bẹ̀. tó jẹ́ ká máa ń wo akáàkiri àgbáyé Sodiq Akínbolú ni. ó wà ń bẹ̀ bẹ́ẹ̀ títí wàá dìgbà tá a máa lò fẹ́ àti pàdé Ọláyẹmí Àkànní lórúkọ tèmi. Ọlákìtàn Adégòkè lórúkọ tèmi o. ẹ ṣe tẹ̀ tẹ́tí sí wa ní tùǹgbà ẹ ṣe tẹ̀ tẹ́tí sí wa ní tùǹgbà o. tó bá fẹ́ mọ̀.